mẹ́tẹ̀ẹ̀ta lọ́kọ mi béèrè mi ò rọ́kọ mi látọ̀sẹ̀ kan ẹ ṣàánú mi ẹ bá mi wá ọkọ mi o. ǹjẹ́ ẹ ti gbọ́ obìnrin aláboyún tó ń sunkún lóríta mẹ́rin ọ̀nà ọ̀dá nílùú Àkúrẹ́ níjọ́sí ó ti wá bímọ àmọ́ kò ìrọ́kọ rẹ̀ tí ń wá ó yá ẹgbàláyé tó ṣe nípa ọkọ rẹ̀ ká tó mọ́ kọ̀ǹtínú. Orúkọ mi ni Mrs. Akínsípẹ̀ Ìrètí Olúwa. Lórí ọ̀rọ̀ ọkọ mi tí mò ń wá náà la ṣe wà o. Mo ti bímọ báyìí mi ò dẹ̀ tí rí ọkọ mi. Ẹ jọ̀ọ́ mo fẹ́ kí gbogbo ọmọ Nàìjíríà bá mi bẹ gọ́vnà wa Dr. Lucky Orímisan Ayédàtiwa kó bá wa tètè dá sí ọ̀rọ̀ yìí. Ẹ jọ̀ọ́ má yẹ kí ẹrù èèyàn méjì ò jí ti èèyàn kan. Ẹ ṣàánú fún mi o. Ẹ jọ̀ọ́ ẹ bá mi wọ́ ọkọ mi jáde. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ẹ jọ̀ọ́ gbogbo abiyamọ ayé bá mi bẹ gọ́vnà kan tètè bá wa dá sí ọ̀rọ̀ yìí. Mi ò tí ì rí ọkọ mi o. Gbogbo ohun tí mo nílò láti ṣe, mo nílò ọkọ mi, mo nílò owó, mo nílò àti tọ́jú ọmọ mi, kò sí nǹkan kan mi tí ì rí ọkọ mi o. Ẹ jọ̀ọ́ ẹ ṣàánú fún mi o. Ẹ jọ̀ọ́ ẹ ṣàánú fún mi o. Ẹ jọ̀ọ́ ẹ ṣàánú fún mi o. Gbogbo abiyamọ ẹ dìde fún mi. Ìṣubú Àmọ̀tẹ́kùn nílẹ̀ Yorùbá kò ní pẹ́ wáyé bá a bá ń fojú yẹpẹrẹ àwọn ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ nínú ikọ̀ ọ̀hún lọ́wọ́lọ́wọ́. Ohun etí gbọ́ ó kọ sísọ àwọn àṣírí tó pamọ́ tí ń ṣeni ní kàyéfì nípa Àmọ̀tẹ́kùn ìpínlẹ̀ Ondo ni mo fẹ́ kájọ fojú sùnùkùn gbéyẹ̀wò. Àwọn ẹ̀sùn tí ń ṣeni ní kàyéfì ẹ ò fetí gbọ́ nínú àwo orin tí ń lọ lọ́wọ́lọ́wọ́. Ẹ̀yin ni ẹ wá nǹkan fìdílé akọrin máyégún ó ń kómokómo rò ó bọ̀. Gọ́vnà Lucky Orímisan Ayédàtiwa ẹ kú iṣẹ́ o. Ẹ jọ̀ọ́ Mr. Gómìnà ẹ̀yin ni mo wá kọ lẹ́tà orin ewé yìí sí àti gbogbo ìjọba nílẹ̀ Yorùbá pátá títí tó fi dórí àwọn ọba wa. Ẹ̀yin àgbà ti sọ pẹ́pà kì í wà lọ́jà kórí ọmọ tuntun owó ni mo ṣe gbẹ́jọ́ Àmọ̀tẹ́kùn wá lẹ́yìn àgbà níyẹ̀wò. His Excellency sir fún ọmọ bóyá ti gbọ́ nínú àgbẹ̀ ẹ̀ tí ì gbọ́ kórí ọmọ tuntun ikọ̀ Àmọ̀tẹ́kùn ìpínlẹ̀ Ondo ó ti wọ́ gidi gan débi pé ó láwọn Àmọ̀tẹ́kùn fi kún léra wọn kiri nípínlẹ̀ Ondo. Ó láwọn kan ti sá lọ pamọ́ pé wọn ò tẹ́ni tí rìn nígboro nítorí pé wọ́n fi kú wá wọn kiri. Mo ní kò jẹ́jẹ́ báwọn kí ló wá dé wọ́n lè máa fi kú lé wọn kiri. Àfìgbà tí mo ṣèwádìí ìbalẹ̀ rí bí òkúrò àlàyé kékeré ohun etí gbọ́ ó ṣe ní kàyéfì. Ó yá ẹ farabalẹ̀ gbàlàyé àwọn ẹ̀sùn ńláńlá tí mo ń wí. Ẹ gbọ́ ohun tó ṣẹlẹ̀ nínú ọ̀rọ̀. Àwọn orin ewì tí mo ṣe tí mo pè ní ìdáǹdè Àmọ̀tẹ́kùn níbi tí mo ti ṣàlàyé nípa ìyàwó ilé aláboyún tí ń sunkún lóríta mẹ́rin ní pópónà ọ̀dá Àkúrẹ́ tí ń pariwo tí ń sun ẹkún póhùn òrọ́kọ òun láti bí ọ̀sẹ̀ kan lọ́kọ òun ti dàwátì tóhun orí. Ìyẹn ló ṣe mí ní kàyéfì tí mo fi wọlé orin tí mo kọrin ìdáǹdè Àmọ̀tẹ́kùn. Ẹ̀yìn tí mo ṣe rẹ́kọ̀dù ọ̀hún oríṣiríṣi ìpè ni mo gbà. Ohun tí mo gbọ́ ni pé ìdá 80 nínú ìdá 100 àwọn òṣìṣẹ́ Àmọ̀tẹ́kùn ìpínlẹ̀ Ondo nínú wọn ò dùn sóhun tí ń ṣẹlẹ̀ nínú ikọ̀ Àmọ̀tẹ́kùn ìpínlẹ̀ Ondo lọ́wọ́lọ́wọ́. Oníkálukú mú mọ́ra ni wọn ò tó bẹ́ẹ̀ láti sọ̀rọ̀ síta. Wọ́n níyà tí jẹ wọn ò ṣeé kó. Pẹ́nikẹ́ni tó bá rojọ́ síta yóò jẹ pàṣán ìjìyà. Lára àwọn tí wọ́n sọ wípé ń jẹ wọ́n níyà tó la appointment letter tí wọ́n láwọn ò rí gbà látìgbà tí wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ Àmọ̀tẹ́kùn nípínlẹ̀ Ondo. Àwọn akẹgbẹ́ wọn lẹ́kìtì ti gba tiwọn. Àwọn akẹgbẹ́ wọn nípínlẹ̀ Ọ̀yọ́ wọn ti gba tiwọn. Àwọn akẹgbẹ́ wọn nípínlẹ̀ Ògùn wọ́n ní wọ́n lá appointment letter pé nípínlẹ̀ Ondo lọ́rọ̀ tí wọn ò ti lójú pé owó tó yẹ kó mọ wọlé sápò wọn àwọn orí. Oríṣiríṣi ẹ̀sùn ńláńlá ni wọ́n fi kan lórí wọn. His Excellency Governor Lucky Ayédàtiwa ẹ jọ̀ọ́ ẹ dákun ẹ̀bẹ̀ lábẹ̀yìn ẹ ṣe kíá ẹ tètè dá sọ̀rọ̀ Àmọ̀tẹ́kùn. Pẹ̀lú gbogbo àlàyé àwọn ẹ̀sùn tí mo gbọ́ èmi ò gbàgbọ́ bóyá tó lórí ikọ̀ Àmọ̀tẹ́kùn ìpínlẹ̀ Ondo Akọgun Túnjí Adélẹ́yẹ ó bá jáde ṣàlàyé ìhà tiẹ̀ nínú ọ̀rọ̀ yìí a ó dìjọ mọ̀ kodoro ibi ẹjọ́ lọ. Ọ̀rọ̀ ààbò nílẹ̀ wa ló jẹ mí lógún ni mo ṣe ń ké gbọmọgbọmọ bómi ikọ̀ Àmọ̀tẹ́kùn ọ̀bá tòòrò nípínlẹ̀ Ondo ìṣubú rẹ̀ ló ń kanlẹ̀kùn bọ̀ dẹ̀dẹ̀. Ó yá ẹ wá farabalẹ̀ kẹ́kọ̀ọ́ àlàyé tí
Akínsípẹ̀ tó ṣe Victor Akínsípẹ̀ tó ti sá lọ kúrò nílé ìyàwó rẹ̀ tí ń sunkún níjọ́sí lóríta mẹ́ta pẹ̀lú oyún nínú. Ohun tá a gbọ́ ni pé ìyàwó òun ti bímọ ọkọ rẹ̀ ò sì sí nílé ó ti na pápá bora nítorí ẹ̀rù. Wọ́n ní ó sọ pé wọ́n fi kú wá òun kiri. Ó yá ẹ wá gbàlàyé àwọn ọ̀rọ̀ tó sọ àtàwọn ẹ̀sùn tó yẹ kíjọba ìpínlẹ̀ Ondo farabalẹ̀ tẹ́tí gbọ́ àti gbogbo ọmọ ilé-ìgbìmọ̀ aṣòfin ẹ̀yin àgbààgbà nípínlẹ̀ Ondo ẹ̀yin ọlọ́gbọ́n olóye ó yá ẹ farabalẹ̀ kẹ́ gbàlàyé ọ̀rọ̀. ìyàwó kọ̀ ní Akínsípẹ̀ Victor Tèmítọ́pẹ́. ok ẹ̀yin ni ìyàwó yín ni wọ́n fún lórí tàbí ní Shoprite Ìbàkúrẹ́. bẹ́ẹ̀ ni torí pé kò mọ ibi tí mo wà tó get in touch pẹ̀lú mi nígbà ní gbogbo àwọn yẹn. kí ló ṣẹlẹ̀ wọ́n ní rí wọ́n bí léèrè pé ẹnìyẹn bí léèrè pé kí ló dé tí olóhùn wá yín kiri. bẹ́ẹ̀ ni asáfún ẹ̀mí wa ni àwọn mẹ́tẹ̀ẹ̀ta tá à ń béèrè fún àpamọ́ lẹ́tà fún Àmọ̀tẹ́kùn fún gbogbo Àmọ̀tẹ́kùn Ondo State. ok ikọ̀ Àmọ̀tẹ́kùn ọ̀kan ní lára wọn. bẹ́ẹ̀ ni mo ṣiṣẹ́ ní Àmọ̀tẹ́kùn. ìgbà wọlé sí ikọ̀ Àmọ̀tẹ́kùn ìgbà wọlé lẹ́gbẹ̀ẹ́ àdìjọ bẹ̀rẹ̀ láti yá 2020. ok 2020 of August 2020 láti jọ bẹ̀rẹ̀ Àmọ̀tẹ́kùn. ok so títí di àkókò yìí àní àpamọ́ lẹ́tà wọ́n ti fún àwọn akẹgbẹ́ wa gbogbo ní other states ní àpamọ́ lẹ́tà láti yá 2020 àti 2021 Èkìtì wọ́n fún ní 2020 àwọn tó kù wọ́n fún ní 2021 Ọ̀ṣun Ògùn state gan tó jẹ́ lásìkò Àmọ̀tẹ́kùn l'Ondo state wọ́n fún ní yá 2021. báwo lẹ ṣe mọ̀. a ní kọ́pì gbogbo àpamọ́ lẹ́tà àwọn adẹ̀ kọ́pì nǹkan a ṣe photocopy àsẹ́ǹdì ẹ̀sìn kọ̀mándà wa nígbà tó yan delegates àwọn ẹlẹ́nu mẹ́fà ní kọ́ bá wa ṣe meeting ní on 17th of October. ok ṣé kókó ẹ ti ń béèrè fún appointment letter yẹn ni. ó ti pẹ́ a ti ń béèrè fún àpamọ́ lẹ́tà a ti kọ lẹ́tà sí gómìnà a kọ lẹ́tà sí gómìnà a kọ lẹ́tà sí chief of staff head of service a kọ lẹ́tà sí Attorney General a kọ lẹ́tà sí SSA on security a kọ lẹ́tà sí speaker house of the assembly in fact speaker house of assembly deputy speaker house of assembly àti clerk of house of assembly wọ́n ti bá wa ṣe meeting lórí àpamọ́ lẹ́tà ìtọ́ndẹ̀ sọ pé àwọn máa get in touch pẹ̀lú ọjọ́ tí wọ́n ṣe tó yanjú ọ̀rọ̀ ọ̀wọ̀ poli ọjọ́ yẹn gbọ̀ngàn bá wa ṣe meeting pé ṣe àyíbá rí báyìí báwọn ṣe yanjú ọ̀wọ̀ poli problem ni báwọn máa bá wa yanjú ọ̀rọ̀ wa ó tó di pé Akọ̀gùn ó send delegate náà kókó bá wa ṣe peaceful meeting. tani Akọ̀gùn. Akọ̀gùn Adétúnjì Adélẹ́yẹ. ok ọ̀gá ikọ̀ commander Àmọ̀tẹ́kùn Ondo Àmọ̀tẹ́kùn. ok so ó dẹ̀ ní ó send àwọn 6 men láti bá wa ṣe meeting assistant commander ní àwọn mẹ́fẹ̀ẹ̀fà. ok kí ló wá ṣẹlẹ̀ tí ìyàwó yín fi ń sunkún lórí tàbí. ẹ ṣe nígbà tí Akọ̀gùn assassin sí wa kó lọ pa wá láti silence wa torí pé à ń béèrè fún wa. assassin bí báwo wọn ò lè ṣe bẹ́ẹ̀ náà. wọ́n ṣe bẹ́ẹ̀ kì í ṣe pé wọn ò lè ṣe wọ́n ṣe wọn la ṣe sá fún ẹ̀mí wa. báwo ló ṣe ṣẹlẹ̀. ìkíní wọn wà èmi represent Àmọ̀tẹ́kùn Central. ok Ẹkúnjùmí Julius ó represent Àmọ̀tẹ́kùn Southern part of the state. ok Abu Taiwo ó represent Àmọ̀tẹ́kùn Northern part of the state. ṣé gẹ́gẹ́ bí ọ̀gá láwọn èèyàn bí ibi tá a ti wá nìyẹn senatorial district tá a ti wá nìyẹn. ok gbogbo Àmọ̀tẹ́kùn ni ọ̀rọ̀ yìí kàn l'Ondo state ṣùgbọ́n ẹ̀rù ń bà wọ́n torí ẹ̀wọ̀n kan lórí Akọ̀gùn fojú wa ń gbé báyìí torí pàmílẹ̀ fún àpamọ́ lẹ́tà confirmation letter àti government payroll òun lẹ̀rú ṣe ń bá gbogbo ọ̀pọ̀lọpọ̀ nígbà tí àwọn ẹkẹgbẹ́ wa tó kú ẹni tó kú tán fún òbí ẹni tán fún àwọn family ẹni 200,000 bí dáìsọ ẹni tó kú lọ́wọ́ bí aró 2 òjò something tó kú lọ́wọ́ 200,000 wọ́n fún family ẹ̀ ẹlòmíì ẹnìkan gan tán fún ní 100,000 ní ara bí aró wọn àjọ bẹ̀rẹ̀ ó ṣiṣẹ́ ní intelligence lẹ́ẹ̀kọ́ta náà ló ti ṣiṣẹ́ kó tó lè kó ṣaláìsí 100,000 fún ìyàwó ẹ̀. okay. So torí gbogbo nǹkan wọ̀nyí àwọn other states wọ́n ti fún àpamọ́ lẹ́tà wọn láti ìyá 2020 àti Èkìtì state Àmọ̀tẹ́kùn wọ́n fún ní ìyá 2020 Ọ̀ṣun wọ́n fún ní 2021 Ògùn state wọ́n fún ní 2021 Ògùn state fún àwọn èèyàn ti láyé confirmation letter ó lè ti gbé wọn government payroll nǹkan mẹ́ta táwọn náà dẹ̀ béèrè fún méjọ́lì nìyẹn pé ẹ fún wọn ní àpamọ́ lẹ́tà ẹ fún wọn ní confirmation letter ẹ fún wọn ní ẹ̀dẹ̀ fi wá sí government payroll nǹkan mẹ́ta iná ní ẹ̀ṣẹ̀ wa ẹ̀ṣẹ̀ tá a ṣe nìyẹn tó fi wọn assassin sí wa láti fẹ́ dí wa lẹ́nu. ẹ ṣáà ni wọ́n rán assassin sí báwo ni ó ṣe ṣẹlẹ̀ assassin. ẹ ṣe ní wọ́n lọ àtàkì Abu Taiwo wọ́n rán assassin pé kó lọ pamọ́lé ní ọjọ́ bí on 23 on 23 ni ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ lọ́n 23 wọ́n rán assassin pé kó lọ pa Abu Taiwo mọ́lé wọ́n kó àdá. kí ló ṣẹlẹ̀ tó fi rí bẹ́ẹ̀. torí pé à ń béèrè fún àpamọ́ lẹ́tà iná ni à ń béèrè fún confirmation letter. mo ń gbọ́ tí ìyàwó yẹn sọ pé mo ń gbọ́ nínú fídíò yẹn pé ìyàwó yẹn sọ pé ẹ lọ ṣe meeting ní bí a senior staff club. ẹ ṣe senior staff àwọn delegate tí ọ̀gá Àmọ̀tẹ́kùn Ondo state wọ́n sì wà kókó bá wa ṣe peaceful meeting. peaceful meeting lórí kíni. lórí àpamọ́ lẹ́tà pé kí làwọn kan tó ń dùn wá nínú àdẹ̀fẹ́ ní copy 15 point agenda la fún wọn. ok meeting pé kán wá gbọ́ nǹkan tí ó ń dùn yín nínú. tó ń dùn wá nínú. ok lẹ́lọ́ ṣe la lọ ṣe. ọjọ́ wo lẹ ṣe meeting yẹn. a ṣe ní on 17th of October that's the first meeting ta ṣe ní senior staff club. ok ẹni tó lè ṣèwádìí lọ́dọ̀ àwọn staff senior staff club wọ́n á fi yé yín a wá ṣe another meeting ní on 23 of October nígbà tí ìwé ta fún wọn pé kọ́nà fún commander ìwé yẹn a ṣe photocopy gbogbo àpamọ́ lẹ́tà other states àfi a staple náà mọ́ demand wa àti photocopy àpamọ́ lẹ́tà ti Akọ̀gùn ti commander Ondo state ti gómìnà fún a ṣe photocopy náà mọ́ kókó ìgbà tí wọ́n gba àpamọ́ lẹ́tà o ṣe fẹ́ káwá gba àpamọ́ lẹ́tà tí nǹkan mi ò bá sí ní ìdíyẹ a ti ṣiṣẹ́ for the past 5 years àní àpamọ́ lẹ́tà for the past 5 years láti ṣiṣẹ́ báyìí àní àpamọ́ lẹ́tà àwọn ẹgbẹ́ wa tó dẹ̀ ti kú sínú ìrìn àjò náà wọ́n á fún wọn ní 100,000 wọ́n á fún wọn ní 200,000. ok so lẹ́tà ẹ wá copy lẹ́tà yẹn níbi meeting. bẹ́ẹ̀ni a fún àwọn delegate tó wọ́n wá ní lẹ́tà yẹn wọ́n lọ bá Akọ̀gùn pé wọ́n dẹ̀ máa jẹ́ báàkì sí wa ìgbà tó máa jẹ́ báàkì sí wọ́n jẹ́ on 23rd wọ́n pè wá pé in fact around 12:30 lóru wọ́n pè wá pé wọ́n máa ní meeting láwọn ọjọ́ yẹn àdẹ̀fún rẹ̀ pé èmi ló ń pè wọ́n rán lára wọn assistant commander sí wa àdẹ̀fún ní òkè àdẹ̀fún lọ ní on 23rd yẹn ìgbà náà ti bẹ̀rẹ̀ sí àtàkì wa ìgbà tó ta ẹ̀fẹ́ ìjẹba bí lọ́wọ́ àwọn senior staff club gbogbo ìlàsọ fún ya ní evidence. ok ṣé ibi meeting tẹ lọ yẹn ní senior staff club yẹn. bẹ́ẹ̀ni àti ń ṣe meeting yẹn lọ pẹ̀lú àwọn assistant commander mẹ́fà yẹn. tí ọ̀gá yẹn wá tọrọ wa láti bá ṣe peaceful meeting. bẹ́ẹ̀ láti bá ṣe peaceful meeting àṣẹ kọ̀ọ̀fẹ́ àwọn yẹn ṣe báàtì fún wa láti mú wa ní láti pa wá ó ṣe àwọn SWAT mi wá kọ̀ wá àtàkì wa. SWAT yẹn ṣe ikọ̀ Àmọ̀tẹ́kùn ni wọ́n ni. ikọ̀ Àmọ̀tẹ́kùn ni wọ́n. ṣé ẹ̀dẹ̀ mọ́ra. mo mọ̀ wọ́n jẹ́ pé àwọn aríjẹ níbi ìbàjẹ́ náà máa wà. ok mo gbọ́ yín. so àwọn wọ̀nyẹn táwọn senior staff club táwọn náà dúró ti wà pé ilé ìjọba ni senior staff club pé wọn lè gbà kí orúkọ bẹ́ẹ̀ kan gbé wa lọ́wọ́ lọ sí gate so bí wọ́n ṣe lè ráyè gbé wa lọ nìyẹn torí bẹ́ẹ̀
wọ́n ti wò pé àní evidence pé wàhálà ti wà wọ́n ṣe tó lọ bá wọ́n rò pé àbúrò tàwọ̀ ló ṣe fídíò tó ní evidence yẹn sọ lọ́wọ́ wọ́n ṣe lọ bá amúlé nìyẹn tó fẹ́ pamọ́lé tó yẹ pé ó ṣáà escape gba ibì kan lọ gbogbo wọ́n yìnbọn sílé ẹ̀ wọ́n fọ́ gbogbo gíláàsì bẹ̀ àní evidence yẹn náà àfọyín tẹ́ bá fẹ́. ṣé ẹ sọ pé àwọn ikọ̀ àmọ̀tẹ́kùn ló ṣe wẹ̀. bẹ́ẹ̀ ni to extent that neighbor ẹ̀ tó jẹ́ bàbá arúgbó kan wọn ló faint tó wọ́pọ̀ mà lọ́jọ́ yẹn so tó faint lẹ́gbàá yẹn àṣẹ ríra wa àṣẹ ló yà wò ẹ jẹ́ kúrúkàlùkù má padà sílé mọ́ ta lọ àìdí ara wa ló wà ń bí ló sà bá ṣe lọ àìdí ara wa ibi tẹ́ni àbújú ṣe ń lọ náà 7:30 lálẹ́ ó lọ wà lórí báìkì ó ṣe kọjá bovas lọ́nà ọ̀dà road ló dé ẹkún dayọ̀ musical instrument yẹn ó ní ọlọ́kadà ẹ̀ tẹ̀lé bẹ́ẹ̀ wọ́n dẹ̀ yìnbọn sí òun lé orí ọ̀kadà lẹ́ẹ̀mejì ọlọ́run ló ṣàfihàn rẹ̀ tó kó yọ lórí pé à ń béèrè fún àpọ̀mẹ́lẹ̀. ṣé wọ́n lè yìnbọn sí ẹ̀kọ́ mákùn ni ṣe ṣọ́ọ̀fù wọ́n yìnbọn sí. wọ́n yìnbọn sí lórí ọ̀kadà. àkílẹ̀ sí ò àfẹ́tẹ̀. ẹ ṣe wọ́n lose target ni ẹni tọ́lọ́run bá ti wà nípa tiẹ̀ kí gbogbo wọn kàn ló gbogbo agbára wọn ọlọ́run àdúró ti èèyàn tiẹ̀ nígbà tó lọ́mọ pé ìdí òótọ́ là ń jà fún kìnìún sára wa là ń jà fún gbogbo ẹ̀tọ́ ọmọ àmọ̀tẹ́kùn ló ń dúró sí ni ọlọ́run àkó àwọn èèyàn tiẹ̀ yọ. so appointment letter confirmation letter àti government payroll tá à ń jà fún kò ló fa gbogbo eléyìí ọ̀gá àmọ̀tẹ́kùn dẹ̀ sọ pé òun ìlànà fún wa lápọ̀mẹ́ lẹ́tà. mo bọ̀ ká tó débẹ̀ ẹni wọ́n fẹ́ ní ẹnìbọn lórí lẹ́gbẹ̀jì lórí ọ̀kadà wọ́n yìnbọn lù ní around 7:30 sí 8 alẹ́ lọ́ yìnbọn lù lórí ọ̀kadà níbi tó a ti kọjá bovas tó ń di ẹkún dayọ̀ musical instrument yẹn ibẹ̀ náà ti fún níbọn. ok so but wọ́n ṣe fún níbọn yẹn torí pé wọ́n ti nígbà tó kọ́kọ́ wá ṣe àkọlù sí nílé lọ́sàn wọ́n ti gbà fún ẹ̀. wọ́n ti kọ́ wá lọ́sàn. àwọn ti wá lọ́sàn tó escape. wọ́n dẹ̀ gbà fún ọ̀wẹ́. àwọn rí fún ẹ̀ kò wọ́ṣọ́ gan escape níbi tó ti wá bá wa kò wọ́ṣọ́ ṣòkòtò nìkan ló wà nídìí ẹ̀ tó ṣáà escape so fún ẹ̀ ti wà lọ́wọ́ ọ̀gá àmọ̀tẹ́kùn so títí mo ṣe ń sọ̀rọ̀ ẹni ta ni wọ́n fún ìbọn ìwòlò rẹ̀ sí northern part of the state lámọ̀tẹ́kùn a lè sọ pé ibi báyìí ló wà bóyá ó wà láàyè o bóyá kò sí láàyè o kò sínú àméjì tó kù mọ́. ìyẹn ni tẹ́ ni wọ́n fún ìbọn lórí báìkì yẹn. lórí báìkì tó according to ìyẹn ni kẹta yín tí wọ́n jọ dárúkọ yín nínú press release. bẹ́ẹ̀ni ok so a lè sọ pé ibi báyìí ló wà báyìí a lè sọ pé kí ni condition báyìí pé condition báyìí ni. ǹjẹ́ yẹn ti wà pẹ̀lú ìyàwó yín báyìí. wà pẹ̀lú ìyàwó mi kẹ̀ ó wù mí kí n wà pẹ̀lú ẹ ṣùgbọ́n akọgun ó ń lépa ẹ̀mí wa ẹ̀mí wọ́n dé. ìyàwó yín sọ lóhùn rí yín. kò rí mi nítòótọ́ torí ṣé mo lè sọ ibi tí mo wà fún kọ́ máa gba ipasẹ̀ láti mọ ibi tí mo bá wà ní. wọ́n gba ipasẹ̀ láti mọ ibi tí mo bá wà kì í ṣe pé èmi náà dájú gẹ́gẹ́ bí ọmọkùnrin èdè èèyàn náà ni mí ìyàwó mi lóyún bẹ́yẹn kì í ṣe pé mo dájú ó wù mí kí mi náà wà pẹ̀lú ìyàwó mi bọ̀dẹ̀ mímì òdì báyìí ní àwọn méjì àwa táwọn jẹ́ àfọkànmẹ́lẹ̀ tẹ̀mí wọ̀ òde ikú náà fi ń léra wọn tó wọn assassin sí wa torí láti silence wa torí àkọmẹ́lẹ̀ta confirmation letter government payroll. ṣé ti sọ fún ìjọba ṣó ti dé tiwọn. a ti kọ lẹ́tà sí ìjọba kì í ṣe pé a kọ lẹ́tà nìkan a tún ṣe photocopy àkọmẹ́lẹ̀ta other states. as evidence. pé wọ́n sọ pé wọ́n ti fáwọn ní àkọmẹ́lẹ̀ta. láti ìyá 2020 àti 2021 a tún ṣe photocopy ẹ̀ a tún fún ìjọba a fún head of service a fún governor a fún chief of staff a fún attorney general a fún speaker house of assembly a fún head of security. a ti ṣe gbogbo eléyìí lọ́ọ̀yà wa tọ́pẹ́ tó mókun ó tún kọ lẹ́tà sí governor ó kọ sí general ó kọ sí speaker ó kọ sí ayé àdàmọ̀tòkun ó kọ sí labour congress ó kọ sí TUC. so kí ló wá ṣẹlẹ̀ lẹ́yìn gbogbo wọn. àyìn retí kí gómìnà Ondo state ó gbà wá o kó má jẹ́ kí Adétúnjì Adélẹ́yẹ kó pa wá torí ilé tó ń ṣe láti lè má jẹ́ kí òótọ́ kó jáde ní gbogbo ipa ìpè kí òótọ́ kó má jáde ní. kí ni àwọn òótọ́ tó pamọ́ tí ẹ̀yin rò pé wọ́n fẹ́ kó jáde. ìkíní nígbà tí ó sọ ní lára nǹkan tí ó sọ á ní òun deploy 2000 àmọ̀tẹ́kùn síta tí àwọn fúnra wa mọ̀ pé àpè 2000 definitely. ok gbogbo àmọ̀tẹ́kùn ló lò sí ẹ̀ pé 2000. àpè 2000. èlò lẹ fi ṣe ẹmọ nọ́mbà yìí. tí máa sọ nọ́mbà a ṣe plus and minus. ok ọ̀ tí mo mọ̀ pé àjù 1000 àtó 1200. ok mo gbọ́ yín so ẹwà ni wọ́n fẹ́ máa ẹwà ń fẹ̀sùn kan báyìí wọ́n fẹ́ máa hide kankan kí ló hide. tí o bá ní kankan tó fẹ́ hide kí ni ò jẹ́ kó fún wa ní àpọ̀mẹ́ lẹ́tà kí ló dé tó fi fẹ́ náà sọ pé òun ìlànà fún wa lápọ̀mẹ́ lẹ́tà. wọ́n sọ bẹ́ẹ̀ ni. a ní fídíò rẹ́kọ̀dì rẹ̀ kì í ṣe pé a ní ọ́díò rẹ́kọ̀dì rẹ̀ tó sọ pé òun ìlànà fún wa lápọ̀mẹ́ lẹ́tà. ẹ ṣe o òun náà ló lè sọ ìdí tí ò fi lè fún wa lápọ̀mẹ́ lẹ́tà. àwọn ìdí tí ò necessary sọ pé àwọn kan ti pé 60 àwọn tó pé 60 lámọ̀tẹ́kùn wọn ju 2 to 3%. èlò ní èjì báyìí tí bá ní kí n bá bí àrántí ọdún náà bí àti èjì. èmi tí mo ti ọmọ 35 years plus. ok èmi báyìí. ṣé graduate ní ni. graduate ni mo ṣe tán Adékúnlé Ajáṣin University. graduate wà nù. ní àjọ àmọ̀tẹ́kùn kì í ṣe pé graduate wà ní àjọ àmọ̀tẹ́kùn nìkan ní àwọn tó ní masters wà lámọ̀tẹ́kùn. ok mo gbọ́ tí wọ́n sọ pé àwọn kan wà tí wọ́n fi sí position báwọn tó jáde primary school. kì í ṣe pé wọ́n fi wọn parọ́ ní gbogbo local government eighteen local government ta ní Ondo state àwọn méjì péré ló ẹ̀dì ní gbogbo eighteen local government ta ní Ondo state ní àmọ̀tẹ́kùn àwọn tó ẹ̀dì wọn permanency certificate ló fi ẹ̀dì wọn àwọn méjì péré ni wọ́n ṣe permanency certificate. ìdí tó dẹ̀ fi ṣe bẹ́ẹ̀ ni wípé ó mọ̀ pé tó bá ti lo àwọn tó kàwé láti fi ẹ̀dì local government wọ́n á mọ right wọn kò ní lè máa parọ́ tọ̀ wọn. for instance nígbà tó ó pe gbogbo local government ọ̀gá àwọn local government lámọ̀tẹ́kùn ó pè wọ́n sí ọ́fíìsì ẹ̀ ó gbé fídíò sí wọn ó ní ó yá ẹ máa sọ pé èmi wọn àti gbogbo àwọn local government for example kí n sọ pé èmi akẹ́ṣẹ́ pẹ̀lú tọ́pẹ́ tọ́pẹ́ ọmọ Ìdọ̀rẹ̀ èmi coordinator Ìdọ̀rẹ̀ èmi àti gbogbo àwọn ọmọ mi ní local government mi a sọ pé àní ìdàpọ̀ mẹ́lẹ̀ta ó lè ṣe fídíò wọn lẹ́nì kankan ó dẹ̀ nǹkan máa sọ̀rọ̀ lẹ́bẹ̀ẹ́ fídíò tiwọn. kí ló dé táwọn yóò fi ṣe bẹ́ẹ̀ sórí bẹ́ẹ̀ lóòótọ́ ni. kò ibi tó fi ṣe bẹ́ẹ̀ pé nǹkan tó lóyìnbó pè ní the under duress for instance ẹ wo àwọn táwọn sọ̀rọ̀ táwọn jẹ́ àfàkùnmẹ́ lẹ́ta òun fi kú lé wa káàkiri láti pa wá lẹ́nu mọ́ káàkiri ó má bàtú. wọ́n lẹ́nìkan nu mítìn ìjọ kan pé yàtọ̀ lọ́pẹ́ àbíkàkà bí ọlọ́wà tóyìn wọ́n ní wọ́n béèrè fún àfàkùnmẹ́ lẹ́ta wọn ni wọ́n ní ṣe orí bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni òun ni coordinator ìfẹ́dọ̀ rẹ̀. lẹ́ni tí wọ́n sọ yẹn. bẹ́ẹ̀ni ẹ bá mi tọ̀ mọ́lẹ̀ sí jẹ́. coordinator ìfẹ́dọ̀ rẹ̀ ni wọ́n pè ní kò ní coordinator obìnrin ni ṣọ́ọ̀ṣì kọ̀mádà náà ló lọ. ṣé kọ̀mádà tó ṣe pásítọ̀ náà ni. Ọlọ́run ló mẹni tó ń sìn òun ó ṣáà ní ṣọ́ọ̀ṣì
ok àwọn ni wòlíì church wọn. àwọn ni pásítọ̀ ìjọ wọn ó dẹ̀ tó ìyàwó ẹ̀ ló dé lólùdásílẹ̀. ok àwọn tẹ̀ gbọ́ náà wọ́n sọ pé ok àbáwọn náà sọ pé àwọn ikọ̀ àmọ̀tẹ́kùn wọ́n máa ń lọ church kan. bẹ́ẹ̀ni ẹni tí ò bá ti lọ ṣọ́ọ̀ṣì ẹ̀ kò ní fún ní ránkì gidi kò ní fi sí position gidi. irọ́. bẹ́ẹ̀ni mo ṣe ń pín ránkì àti mo ṣe ń fi ra wọn sí position yẹn o gbọ́dọ̀ jẹ́ ọmọ ṣọ́ọ̀ṣì ẹ̀. ẹ wo bọ́dẹ̀ sọ ìbáyìí ṣe ó dá yín lójú. ó dá mi lójú ó dá mi lójú dáadáa a lè tọ́ka sí èèyàn mẹ́rin márùn mẹ́fà. ẹ̀rí tọ́ka sí mẹ́rin márùn mẹ́fà ó ti ju evidence lọ. ok now ikọ̀ àmọ̀tẹ́kùn l'Ondo State. bẹ́ẹ̀ni. ẹ̀yin gẹ́gẹ́ bí ọ̀kan nu wọn tẹ́lẹ̀ ti wà bẹ́ẹ̀ láti bí 2020. bẹ́ẹ̀ni. ṣé under ta ló ń control ẹ̀ under ta ló wà. ṣé ni. no under ta ni àmọ̀tẹ́kùn wà ṣé private ṣe torí níta wàá mọ̀ níbo ni pé àmọ̀tẹ́kùn state government ló ní ló control. state government ló ní àmọ̀tẹ́kùn. ok ṣùgbọ́n ọ̀gá àmọ̀tẹ́kùn Adétúnjí Adélẹ́yẹ ó rí gbogbo àmọ̀tẹ́kùn bíi pé ṣe lòun fi wá yáwó wọn bíi pé a fi ṣe contract tóun jẹ́ contractor. ok bẹ́ẹ̀ ló ṣe rí wa bẹ́ẹ̀ ló ṣe ń ṣe wa ayọ̀ ẹlòmíì níṣẹ́ bó ṣe wù ìbí òun lámúkẹ́ ẹlòmíì kú láàrin àwọn àmọ̀tẹ́kùn ta fún family ẹni 100,000 ta fún family ẹni 200,000 owó tí ò lè ra kú sí. wọ́n ní àmọ̀tẹ́kùn kan kú sínú forest nígbà kan. bẹ́ẹ̀ni a máa ń pè iron body la máa ń pè. wọ́n lọ́mọ wọ̀. bẹ́ẹ̀ni àbí ẹni ọmọ àkúrẹ́ ni. ọkọ̀ àkúrẹ́ ni. ọmọ ẹ̀kọ́ máa kúrẹ́ ni. ok kí báwo ló ti ṣẹlẹ̀ wọ́n ní wọ́n bẹ́ẹ̀ ní òsì ògbé mi ò fi bẹ́ẹ̀ ṣé kí ló dé tí ní òsì ògbé pé wọ́n láwọn bóyá dáadáa fúlàní wọn lọ́ pa sínú gbó. àwọn ló pa sínú gbó ìyẹn ó ti ṣe díẹ̀ tó of his blessed memory wọ́n pa sínú gbó but táyé tẹ́ bá lè get nọ́mbà ìyàwó ẹ̀ ọmọ àkúrẹ́ ọmọ àwọn àjùlá tó jẹ́ àwọn àkúrẹ́ kò jìnnà sákò wọn dáadáa fáwọn pè. báwo ló ṣe ṣẹlẹ̀. ní àràǹdì àwọn àlàdá kan ní nǹkan yẹn ti ṣẹlẹ̀ so tán lọ kojú àwọn fúlàní ṣùgbọ́n bóyá àwọn fúlàní ṣáà lè ambush ìbẹ̀ nígbà tí àwọn kéèké fọ́sí fúlàní. wọn náà kó sí wẹ́lẹ́wẹ́lẹ́. bẹ́ẹ̀ni ọjọ́ kẹta tán ṣàlọ́gbé òkú ẹ̀ àwọn ọ̀dẹ̀ lọ sí nígbà tí ẹnìkan tó ṣubú lójú ìjà lẹ́yìn kán wá bèèrè lọ́wọ́ òbí kí ni ìjọba fi sún kí ni Adétúnjí Adélẹ́yẹ fi sún fún wọn. bẹ́ẹ̀ state government ló ní ikọ̀ àmọ̀tẹ́kùn náà. a mọ̀ pé state government ṣẹ́ẹ̀kì ni state government máa ń fún wa. bẹ́ẹ̀ni a sọ sínú àkáǹtì tí òun àti àkáǹtì ẹ̀ tán pè ní Dayọ̀ Olówóyẹyẹ tọ́jú yọ crate so àwọn iye tó wù wọn náà sọ fún wa. èlò lẹ́kọ́ ń gbà àgbàdẹ́kọ́ bẹ̀rẹ̀ sàmọ̀tẹ́kùn. fún odidi oṣù mẹ́ta kò sí gbogbo àmọ̀tẹ́kùn tó ṣe tó sanwó fún. nígbà tẹ́kọ́ bẹ̀rẹ̀. bẹ́ẹ̀ni. former governor tó ń ṣaláṣí sí wà láyé báyìí. ó wà láyé. ṣé ó wà wí àbí. ó wà wí ẹ jẹ́ mọ̀ pé bí yìnbá ti gbaṣẹ́ ìjọba wọ́n á sọ fún wa pé ẹ̀ ṣiṣẹ́ oṣù mẹ́ta o wọn ò ní sọ sálárì fún oṣù kẹrin yẹn wọ́n á sọ papọ̀ fún yín. ibi tó wó yẹn wọlé sí títí lọ ibà ṣe ń sọ̀rọ̀ àmọ́ training allowance wa kò sẹ́ni tó gbà lámọ̀tẹ́kùn kí ẹ gbogbo ayé bá wa ṣèwádìí. training allowance báwo lè ṣe mọ̀ bẹ́ẹ̀ ní training allowance. téèyàn bá ti lọ fún training ìjọba wọn máa ń fún ìrìn training allowance fún àwọn security. bóyá àyè òyọ́ lè fáwọn àmọ̀tẹ́kùn. ẹ jẹ́ kí ìjọba sọ pé lóòótọ́ òtún bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ kọ́ lọ wo níwèé wọn pé àyè òyọ́ oṣù mẹ́ta náà tàbí bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ tàbí risk life wa ṣé àyè ẹ̀ náà ò tún yọ ṣé wọn sanwó fún bóyá ìjọba ni ò sanwó fún tí òun náà fún wa o bóyá ìjọba dẹ̀ sọ fún Adétúnjí Adélẹ́yẹ tí òun ò sọ fún wa ò yẹn làwọn mọ̀ kò sí ọmọ àmọ̀tẹ́kùn Ondo State tó gba owó ní first 3 months either first batch o second batch o kò sí ọmọ àmọ̀tẹ́kùn tó gba 40 months. ṣé bí ìṣàwárò oṣù nígbà díkà. àrùn oṣù àgbà ìdí nǹkan tó bá fún wa náà làgbà àkókò mọ̀ pẹ́ẹ́pẹ́ àwọn kọ́mẹ́lẹ̀ tàwọn akọ́yẹ tẹ́ tó yẹ kẹ́ máa gbà sí nǹkan tó bá fún wa làgbà. ìgbà táwọn kan gbà wọ́n san 35,000 fún wa. ìgbà tó yá ó di 65. nígbà tí àjọ tí gbogbo wa kàn mọ̀ ní wípé bí Akérédolú ṣe kú bounce gómìnà Akérédolú bó ṣe kú bounce tí wọ́n ṣe sọ yẹn fún Ayédàtiwa automatic oṣù yẹn ẹ̀rú bá wọ́n ṣe fi 20,000 sí salary wa nìyẹn gbogbo àmọ̀tẹ́kùn wọn pè pé ibo ni 20,000 yà mọ́ tẹ́lẹ̀ títí dè ní kò sí explanation tó lè fi gbé 20,000 tó dédé gun orí salary wa o gbogbo wa dẹ̀ ń bèrè ibo ni 20,000 yà á sí tẹ́lẹ̀. so ní ìsìn mo gbọ́ tó ní owó yín ti ju 100,000 lọ. bẹ́ẹ̀ ni èèyàn tó ń gbowó kéré jù 5,000 náà nìyàtọ̀ èèyàn tó ń gbowó kéré jù ń gba 102,000. ok so báwo ló ṣe wá pọ̀ sí ju tẹ́lẹ̀ lọ. nígbà tí a gbọ́ pé ọ̀gá àwọn DSS tó yẹ ó rìtáyà ní Ondo State òun ni ló ṣèrànlọ́wọ́ fún àmọ̀tẹ́kùn tó bá wa bá gómìnà Ayédàtiwa pé àmọ̀tẹ́kùn ṣiṣẹ́ takuntakun pé nítorí náà kan jọ kí wọ́n fún àwọn àmọ̀tẹ́kùn ní minimum wage èyí tí gómìnà wa tó dẹ̀ ojú àlówó wa tó dẹ̀ nìkan fún wa ní minimum wage ìgbà yẹn ní 43,000 gun owó àwọn kan 45,000 gun owó àwọn kan so ibi òṣèlú nìyẹn òun ló jẹ́ kí ẹni tó gbowó kéré jù tó fi gba 102,000 báyìí. ok so nísìn ẹ̀ tó ń lọlé mọ́. mi tó jáde gan níbi tí mo wà torí mo kí gbogbo ọmọ Nàìjíríà kan gbà wá o Adétúnjí Adélẹ́yẹ wọn aṣáfún ìfowó fẹ́ pa wọ́n ìmí wa ló lè pa báyìí o torí pé a béèrè fún àwọn mẹ́lẹ̀ta mi ò torí ìyàwó mi tó lóyún àtò lọlé àtò jáde mọ́ kí gbogbo ọmọ Nàìjíríà kan gbà wá o lọ́wọ́ Adétúnjí Adélẹ́yẹ tó ń aṣáfún ìfowó torí pé a béèrè àpọ̀mẹ́lẹ̀ta o àpọ̀mẹ́lẹ̀ta tó ti fún gbogbo àwọn àmọ̀tẹ́kùn tó wà ní other states láti ya 2020 2021 wà ń béèrè tiwa 2025 ó dẹ̀ sọ́dọ̀ ọmọ wa lọ́wọ́ o kí gbogbo Nàìjíríà kó bá wa bẹ gómìnà o kó bá wa dá sí o orúkọ mi lẹ́ẹ̀kan sí ni Akínṣípẹ̀.